Àríkẹ́ o, dákun máa dá gànjọ́gànjọ́ mi bí ọdún rẹ lóde o. Aliu Aisha Fọlárànmí, aláṣẹ àti olùdarí Chef K Kitchen, gbajúgbajà òǹsè nílẹ̀ yìí ní Finland àti káàkiri òkè òkun. Òǹsè tí àwọn òǹsè ẹgbẹ́ rẹ̀ ń wárí fún. Àní o máa mì sọ́tún kó o máa mì sósì nítorí o tún lé lọ́dún kan lókè èèpẹ̀ o. Ìgbà rẹ tó ń lò yẹn Ọlọ́run ọba ò ní jẹ́ ó tán láéláé lágbára láṣẹ Elédùmarè. Ǹjẹ́ mọ́ ọjà yóò rí rẹ lọ ọlọ́jọ́ ìbí? Bí pèrègùn bá dáyà mẹ́wù tuntun wọ̀, ire ọ̀tun kó máa jẹ́ tìrẹ ní gbogbo ọjọ́ ayé rẹ o. Nítorí èlé báyìí lobìnrin máa ń ra nǹkan lábọ̀ ọjà. Ìgbà ilé rẹ èlé ni o. Àwo inú ilé rẹ èlé ni. Ọ̀rọ̀ gbogbo tí ń pọ́ lẹ́rìn ọba mi Aláwùrábí ò ní jẹ́ ó pa ọ́ lẹ́kùn. Ibi lọ́jọ́ tòní oríire àfire lọ́jọ́ gbogbo. Nítorí ire báyìí lójú owó rí lọ́jọ́ gbogbo. Òjòjò wá ní ṣòwò kó má lè nájà. Ó ní owó tì. Kókókó lára ọ̀tá rẹ yóò máa le o. Àríkẹ́ o, Aliu Aisha Fọlárànmí, ọmọ wọn ní Ṣakí. Ṣakí nílé bàbá tó bí ọlọ́mọ. Ṣakí ni ọ́, ọmọ Ògún ìrọ́kin, àgbẹ̀dẹ òrọ́ bàbà, ìpàkọ́ nípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní tẹni lílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ ayé rán fẹ́, ẹ̀gbọ́n lówó, àbúrò lówó, ẹ̀gbọ́n mí, àbúrò mí, bẹ́rù bá ti mí, ọmọ a máa mí pọkọpọkọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ṣakí ńlẹ́ o, òkè gulu ti gbó, tẹ́ ẹ ti ń bo àsábarí, igbó dúdú tí bàbá yín ti ń bo ológun. Ológun ò ní kọ eré, àsábarí ò ní kọ ìjà. Bó bá dọjọ́ eré kẹ́ ẹ ránṣẹ́ pé ológun, bó bá dọjọ́ ìjà kẹ́ ẹ ránṣẹ́ pé àsábarí. Àjòjò ní báyìí bá sábàrí tẹrú tọmọ ní báyìí bólógun. Àríkẹ́ o, Aisha, Lateef Jamiu Adéjùmọ̀bí ló ní máa kẹ́ ní gbèje gbẹ́jọ. Ó ní wọlá àbá máa pè léjìká tí ò jẹ́ káṣọ bọ́ lọ́rùn òun. Ó ní kó o gbó kó o tọ́, kó o fọwọ́ páwú kó o fèrègì jobi. Ó lò nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ lókè èèpẹ̀. Òkú ayẹyẹ orí kádùn o.